بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله. òní jẹ́ ìjọ́ kẹrìnlá inú oṣù karùn-ún tí ń ṣe Jumadal Ula ọdún 1438 léyìí tí ó ṣe déédé sí ìjọ́ kọkànlá nínú oṣù kejì ọdún 2017. inú àwọn ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala à ń bá ìkọlọ́nu tíráì ahkamul janaiz wa bid'uha tíráì tó ń kọ́ nípa àwọn ìdájọ́ sínsìnkú wíwẹ̀ ẹ̀kú gbígbókù lọ sórí tẹ́ kíkírun sókùlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà bídẹ́ òhà àti àwọn àdáadáalẹ̀ táwọn yẹn kì wọnú ìbádà tó tóbi. agbára ti abala 18 kó afan alkhamis anihu aidan qal ẹlẹ́karùn àti bẹ̀ni àbí ìbéèrè sọ pé àtúrọ́jọ́ Bukhari àti bẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn ntójú ọ̀ràn àyàn fáwọn tí ń bẹ pẹ̀lú òkú nígbà tó kú ẹ̀rí padà ìtàn sí lọ́wọ́ ní ẹ̀kọ́. كان رسول الله صلى الله عليه وسلم ودي شورون أبو نبي محمد ìkẹ́rọ̀ àtàlẹ́kùn ọba ó jẹ́ ẹnìkan tó ṣe pé yakumu fayakhutub ó máa ń dúró lẹ́ni tí ń ṣe kútúbà fayahmadillah yóò wá sọpẹ́ fọ́lọ́ ọba wa yusni alayhi yóò sẹ́yìn fọ́lọ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ kútúbà nìyẹn o yóò sẹ́yìn fọ́lọ́ bima huwa ahlul lah pẹ̀lú nǹkan tó tọ́ sọ́nà ọba láti fi sẹ́yìn fọ́lọ́ ọba wa yaqul ànábì wa máa sọ pé man yahdihillah fala mudilla lah ẹni tí ọlọ́run bá fi mànà kò sí adúnúnù tó lè dúnú wa man yudlil gbogbo ẹni tó náà bá ti wá dúnú fala hadiya la kò sẹ́ni náà kò sí àfihàn mànà tó lè fi mànà. àníbi àti pé inna khairal hadith kitabullah dájúdájú ọ̀rọ̀ tó fi ń dájú wọ́n ní ọ̀rọ̀ náà wà. wa khairal hadi muhammadin ọ̀nàmà tó fi ń lóore jù ona ni ọ̀nàmà ìtọ́sọ́nà kàníbíà Muhammad wa sharral umuri muhdathatuha nítorí wọ́n burújú nu àwọn al'amari ó ní àwọn nǹkan tó tó rẹ̀ muhdathatuha àwọn nǹkan tó tó tí wọ́n ń gbé wọnú al'amari ẹ̀sìn yìí ló fi burújú wa kullu muhdathatin bid'ah gbogbo nǹkan tó tó tí wọ́n gbé wọnú ẹ̀sìn ó ní bídíà ó ní àdádálẹ̀ ẹgẹ́ tí báyìí ó ní àdáadáalẹ̀ inú ẹgbà wọn rọ ni àníbi ni wa kullu bid'atin dalalah gbogbo bídíà gbogbo àdáadáalẹ̀ ní ẹ̀sìn ànú ni wa kullu dalalah fin-nar gbogbo ń tábà sì pè ní ànú iná ni ọlọ́kùn sọ wà ń bẹ̀ so bídíà orí ibu ni wàláhi billah orí ibu bídíà ìmọ̀ ń dẹ́sẹ̀ irú ni. tani bá dìde tó bá nàró lórí mímbàrí rẹ̀ tó bá fẹ́ ṣe kútúbà ó fẹ́ báyọ̀ sọ̀rọ̀ tani yìí máa fi ṣe kútúbà tó lọ hájà rẹ̀ ni tí ọkọ̀ ti síwájú nìyẹn inna alhamdulillah nahmadu wa nasta'inu sílẹ̀ ìtàwé wa ni
فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار لأنه ما فيليسي بيرى كتباري وكان إذا ذكر الساعة أنا بيجاني كان تسيك إذا ذكر الساعة تبا منشن جون بدارك يوما تبا نصر نقول الكيوما تبا منشن قاري احمرت عيناه الصلاة وجوا نبيو ماذا وعلى صوته يبو سوكي جام واشتد غضبه ìbínú rẹ̀ lé kókó wọn náà níbi ìbínú àníbi ìbínú arákùnrin kan abánibi oní ya Rasulullah awsini ẹni sọ fún pé la taghdab mọ́mọ́ bínú láàrin yà wọ́n ní tálíbì bá ń ṣe kútúbà tí ń sọ̀rọ̀ nípa sáà tí ń sọ̀rọ̀ nípa àlìkíyómà sanjọ́ ń gba àlìkíyómà àwọn kan tó máa tẹ̀lé ńjọ́ náà ìbínú rẹ̀ yóò lé kókó ìbínú rẹ̀ yóò lé kókó àníbi rẹ̀ sọ pé ẹ mọ̀mọ́ bínú òun sì ń bínú subhanallah ló fà á mo mọ̀ sọ̀rọ̀ gbogbo gbà fún wa ìwọ iní wáàzí àwọn èèyàn wù ọ́ àwọn èèyàn ìwọ làwọn èèyàn wù ọ́ ẹ má mọ̀ tí náà ìwọ là tó rí gògúdà lẹ́nu ẹ ẹni iná mo ń tún àlàsọ tí mo fẹ́ gbé jáde láàrin tí mo fẹ́ ẹgẹ́ gbọ́n mo fẹ́ mú jáde bí o. Ntí ẹni tí èsì ní wàásù bá ṣe tó mu jẹ tó ń wàásù bá ṣe gbogbo ayé ló gbọ́rọ̀ rẹ̀ gbogbo ayé ló gbọ́ oyún ló gbọ́ oyún ló ṣe èsì bí yóò gbọ́. O ní abapàdé mẹ ṣe ló fà á gbogbo nǹkan tẹ̀yẹ̀ bá bó sẹ́mọ̀ tọ́ lébẹ̀lẹ̀ ẹ̀lì wàlá àwa tá a jọ máa kẹ́kọ̀ọ́ gbogbo alápapọ̀ wa aláti mọ̀ sọ̀rọ̀ àwọn aláti wà kíẹ́fù gan wàláhi billah káṣí tó kún fún ìbẹ́ náà kádẹ̀ kún fún kíni ìbẹ́ náà àbí kọ́nà fi ẹsẹ̀ wa lé náà kó fẹsẹ̀ wa nílẹ̀ sórí tó ṣe déédéé istiqama ìdí nìkan tá a lè gẹ́gẹ́ fúnra rẹ̀ mọ́ tó ń sábà gbogbo gbà ya muqallibul qulub thabbit qalbi ala dinik. Àdúrà yẹn àdúrà tó yẹ kó kọ pẹ̀lú omi góòdì ni pẹ̀lú omi wúrà àti kọ pẹ̀lú omi wúrà ẹgbẹ́ ìgbà yìí so tálẹ́bí ọba máa fi àdúrà yìí ta ni ọ́ ta ni mi ta ni àwa gan ló fi ń jọ rẹ̀ fojú ẹni mi ò sára pé Allahumma inni as'aluka al-huda wat-tuqa wal-afafa wal-ghina so àwọn àdúrà yìí wọ́n yẹ ká máa ṣe gbogbo wa ní sùjúdù wa ni ní sùjúdù tàbá wọn sùjúdù ká máa ṣe lọ́pọ̀lọpọ̀ à ń tàtàhíyá ni ká ṣe lọ́pọ̀lọpọ̀ ní àtàhíyá wa tàbá tàtàhíyá tó ta àsàlátù tán á tàbí àbà tó ká máa ṣe lọ́pọ̀lọpọ̀ níbi àdúrà wa so anabi ni oníyẹn mọ̀ bínú musamman nǹkan wá bára ya Rasulullah awsini ṣèṣì tí fún mi àsọsílẹ̀ ọ̀rọ̀ mo fẹ́ kó ṣe fún mi ya Rasulullah ìwọ̀n àrèjì báyìí yóò máa tọrọ kalẹ̀ fún mọ̀sí báyìí mójútó nǹkan báyìí ṣègbà sàwù bàbá sàṣọ àgbé kálí mi kálá níbi kiri làtàkùdà fọmọ bínú arákùnrin tó wá rìpítì ọ̀rọ̀ ní ya Rasulullah awsini àrèjì tó ní làtàkùdà àdìsí tó wá ní tánàbí sọ kékeré ànábì sọ kékeré ìṣtàdà gọdọbù sọ
àwọn láti wà kí ẹ fún gbọ́n tá a máa ṣe ìwo oníwàásí àwọn èèyàn ń wò nítorí káwọn èèyàn máa ṣe ṣé wò ó máa ṣe mistake kékeré kan tí wọ́n bá ṣe báyìí nítawọn èèyàn mọ̀ sọ káàkiri ni ẹni tí èsì wáàsí tí èsì ṣe tọ́lé bẹ̀rẹ̀ ẹ̀yìn tó bá ṣe kíní ẹ̀ wọ́n tẹ̀lé kan wọ́n tẹ̀lé kò sẹ́ni adágún ní gbọ́ kò sẹ́ni tí ó gbọ́ àmọ́ wọn tó bá ṣe mistake ṣe báyìí ó ti tán àá ti wà kẹ́ ǹjọ́ kan ìmọ̀ ìkànnà obìnrin tó tánibí sìn jáde sọfíyàbà àwọn ọkùnrin méjì kan wọn kọjá lọ wọn tánibí àníbì ni wọn sáré pẹ̀lú obìnrin wọn ò mọ tààrẹni tí obìnrin yẹn ṣe bó ṣe mú ìlànà ní àníbì ni ẹ wá bí wọn ni sẹ́ẹ̀rí arábìnrin yìí bó ṣe jẹ́ sí mi ni bó ṣe jẹ́ sí mi ni wọ́n ní àṣìlá àwọn òní àwọn onímọ̀ òmìnira náà máa bẹ̀ ẹ̀sìn wọn bó sáà jẹ́ sí mi. rahimahullah alagba kẹ́ẹ̀ káfà. ìgbà tó fún wọn mọ́ ká ẹ ṣe hajj lọ́wọ́ wọn mú ìyàwó wọn lọ so ìyàwó yẹn wá di kàtà sí hajj. naam. ìgbà tí yàpá kan wá nínú àǹfààní alókùnrin wọn lọ ṣe wáàdì wípé jáfẹ́ bíi ìdíkùrọ̀ àyà pé màtá ní rí yé ní. subhana ní hajj. ebe wo le mu gbámú ebe mi le gbámú. mẹsìẹ so yìí láti mọ wà kíẹ́fù gan láti mọ wà kí n súnmọ́ sọ́ra gan ọ̀nà kò sọ ànúwà tó bẹ́ẹ̀ kí la fẹ́ dìbò láàrin níbi tí a níbi àníbi mọ̀ bí wọ́n bínú àníbi mọ̀ bínú sábà tayọ ẹnu àlà ọlọ́wọ́ bá mùsùlùmí ẹni tó jẹ́ pé ó ti pẹ́ ní ìsìlámù ó wá ṣe nǹkan tí ò yẹ ẹni tó ti pẹ́ ní ìsìlámù tó yẹ kó kó sí kíni àníbi àdìkú ṣe àníbi mọ̀lú sí dà fún ga mọ̀lú sí dà gá tí ó gbọ́rọ̀ fún ọ gá ṣẹ́gẹ́ gbàgbé bẹ́ẹ̀ tánibí bá ń sọ̀rọ̀ nípa àṣà àlìkíwọ́mọ̀ ẹ̀rí pa àlámọ̀dé àlìkíwọ́mọ̀ kékeré ni nǹkan tó yẹ kéèyàn mọ̀ bá ní kéèyàn mọ̀ sókó sí ní àlámọ̀dé àlìkíwọ́mọ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn fi hàn ṣeré àníbi òbírú kí ló sẹ́yìn tó ọ̀rọ̀ tó lágbára ọ̀rọ̀ tó kàn ó kí àníbi mọ̀ sọ láti fi mú ìwárí ìbáwọn yẹn eléyìí ò ta kó ọ̀rọ̀ rẹ̀ tó ṣe pé làtàgìdà ẹgẹ́ gbọ́n kì í sí pé bẹ́ẹ̀ ọ̀rọ̀ àníbi yà pa sísẹ́ rẹ̀ lẹ́yìn àníbi máa bínú tó máa tọ́ ṣẹ̀ṣẹ̀ náà yóò bínú àmọ́ àníbi yìí bínú tó máa tọ́ ṣe òun gẹ́gẹ́ fún ara rẹ̀ kì í bínú nígbà tó lọ tọ́ ìf kí ló ṣẹlẹ̀ gbà tó lọ tọ́ ìf kí ló ṣẹlẹ̀ wọ́n jí lọ́kọ̀ wọ́n fọ́ ní ẹyin gbogbo yín fọ́ dànù subhanallah sallallahu alayhi wa sallam kọ́nà kó bá ṣe àlékún ìkẹrẹ fún àníbi sallam tí ó gbára gbèríkè gbára rẹ bẹ̀rẹ̀ sí kú fún ẹ̀jẹ̀ ọlọ́run pa àwọn àpáta ní àfẹ́ pé ọ̀yá ẹ̀lọ́ba ẹ̀bẹ̀rẹ̀ lọ rẹ̀ kí ni kẹ̀kẹ́ sọ pé kókàn sọ tó fẹ́ káwọn ẹ̀ka àníbi rárá o ọlọ́run bá ń fọ̀nà mọ́ wọn àwọn ò mọ̀ ni tí wọ́n bá mọ̀ ní òní ṣe nǹkan sí yẹn ẹ̀rí pé òun ni wọ́n tọ̀sí wọn tọ̀sí ẹ̀sìn wọn gẹ́gẹ́ ni wọ́n tọ̀sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bí wọ́n tún fún ní àdá pé kàn sọ pé káṣí nǹkan bá ti wọn káyà fún wọn. nígbà tí kan parí ọ̀rọ̀ kékeré Allahumma ìrọ̀lúwa mi bá ń fọ̀nà máa wọ́n jọ mi fa iná wùlá yà lábọ̀ àwọn ọmọ ni àmọ́ tó bá tọ́ọ̀tì ẹ̀sìn níbi màá bínú o ṣẹ́gbẹ́ gbà mí àbí tí bá ń sọ̀rọ̀ nípa sàárè àbí nípa tó rọ̀ máa lè kí wọ́n mọ̀ àbí mọ̀ ń sọ̀rọ̀ ní sọ̀rọ̀ ti bínú bẹ́sẹ̀ ròyìn àlámọ̀rí sàárè fún yín tó bẹ́sẹ̀ ròyìn àlámọ̀rí àdìsúbọ̀ fún yín tó ẹ̀tí wọ́n ṣe lẹ́gẹ̀rẹ́gẹ́ ṣẹ́gbẹ́ gbà mí ilé ìṣẹ́lẹ̀ fi wà mẹ́ ìṣẹ́lẹ̀ fi kàn mẹ́ so wallahu alam kàná àbúrò jẹ́ṣ àbí mọ̀ sọ̀rọ̀ gbígbà pé kọ́ mọ́jà àwọn ọmọ ogun yẹkú ìgbọ́rọ̀ sọ pé sọ̀báàkù mọ́mọ́ sáàkù òwúrọ̀ yìí alẹ́ yìí àyíbáyé yóò ní mọ́ntàràkà máàlà ẹni tó bá gbé dúkìá jù sílẹ̀ ẹ̀rọ gbọ́ ẹni tó bá fi dúkìá kalẹ̀ fàlìwàrà fàtì dúkìá yẹ fáwọn tí ó jogún rẹ̀ ní o wọ́n mọ̀ntàràkà bíyàán
wa man taraka diya'an ẹni tó bá fi ìyàwó ọmọ tó filẹ̀ ìyáálì nìyẹn ẹgẹ́ tó wà bí tọ̀ àwùdẹ́yìnà abófi gbèsè kalẹ̀ ó jẹ gbèsè fa alayya ẹ gbọ́ tani bí sọ fa alayya responsibility rẹ̀ mo gbé sọ́run mi fa alayya. wa ila abi wa ilayya wa ana ẹ̀wọ̀n tí ká mẹ́tẹ̀ẹ̀ta níbi lò àwọn tí ká tí ò lè ti dànù ní fọ́rẹ̀ fa alayya ó ti gorí mi padà gbèsè yẹn mo gbé gbèsè yẹn nígbà tó gbèsè náà àwọn ìyáálì rẹ̀ mo sí àti bá a mójútó àwọn ìyáálì rẹ̀ irú mójútó o bóyá ń bẹ nínú ibi kí n fún wọn ní hákì kí n tọ́jú wọn kí n fún wọn ní hákì tó yẹ kí n fún wọn ṣàdígẹ́dùbà kí n sẹ́ndì oúnjẹ sí wọn kí n sẹ́ndì owó sí wọn tó bá wà kí n ṣe ẹgẹ́dùbà bí then tó bá dẹ̀ jẹ gbèsè kalẹ̀ tí òrùn ṣe gbèsè tó fi sáláìsì mo gbé sọ̀rọ̀ mi padà gbogbo rẹ̀ àníbi máa ń sọ èdè wọ́n ní wa ana waliyu al-mu'minin wa ana waliyu al-mu'minin èmi jẹ́ wàlíyì àwọn múmìnì èmi ni wàlíyì àwọn múmìnì èmi ní ń dùn fáwọn múmìnì inú ìwáyà ni àníbi ni bi kulli mu'min bi nafsihi pẹ̀lú gbogbo múmìnì fúnra ẹ̀ èmi jẹ́ wàlíyì fún múmìnì tó kú tó jẹ gbèsè èmi dúró fún màá sọ gbèsè náà ṣẹ́ríkẹ́ dùbà wọ́n ti di wàlíyì ẹ̀ nìyẹn. أخرجه مسلم والنسائي والبيهقي في سنن ومتوب بعدي سواني بكنا وفي الأسماء والصفات ومتوب بعد نصيرة تنكين أسماء والصفات ومتوب بعدي سوان به ما معبنا الدواء والسياق له إلين السياق تمام محمد وأبو نعيم أبو نعيم في الحلية إنه نصيرة تنكين على الحلية والزيادة الأولى ونتري زيادة كلاك كوي له أبو نعيم وللنسائي والبيهقي وإسحاق أتي كني أتي إمام النسائي أتي إمام بيهقي زيادة كوي أو نوبة زيادة هو وإسنادها صحيح وأن إسناد حديث يو إسنادها صحيح على شرط مسلم lórí májẹ̀mú tí ìmáàmù náà ìmáàmù Muslim yẹn fi lórí májẹ̀mú tí ìmáàmù Muslim fi mú àdìsí wa májẹ̀mú ìsinádìí tiẹ̀ tó ní lórí májẹ̀mú yẹn ní àdìsí wa. wọ́n ziyara tó sáànìyà wọ́n ní sẹ́rí ziyada ẹlẹ́ẹ̀kejì lahu fún tani fún ti Muslim ni. وللبيهقي أتبيهقنا والثالثة ونتاري إليكتا والرابعة إليكيري لأحمد إمام أحمد والرواية الثانية لمسلم ونرواية كجمع كما فوق في مسلم أو روايات إليكي مسلم وفي الباب إليني أعوى تبع حديث يوا تنتمت كيكين حديث نكيني صحيح وفي الباب نينو باب كان سورة فارغي عن أبي هريرة حديث متوى لا ترى أبو هريرة عند الشيخين إنه إتي إمام بخاري مسلم جوا وغيرهما أتاهم من نوعهما أفعل وسيأتي حديثه في المسألة حديث أبو هريرة نينو مسألة سن نفس المسألة كان سورة فارغي حديث ينبوى إن شاء الله إنه مسألة 55 إن شاء الله نفكر حديث الكيج سوليني إن كان الكيج الكاروبا إنه كتوجه
òfin fáwọn tí ń bẹ pẹ̀lú wa aláàrẹ̀ àwọn òkú tó kú kán bá ti kíni kán bá san gbèsè rẹ̀ tó láàrin ká tó ka ilé kẹfà akẹ́wọ̀n àdìsí kẹtẹ́yìn nípa pé tí wọ́n bá gbé òkú wa pé kánẹ́bí kírun sí la fún ọ̀sìn kánẹ́bí ọkọ̀ bẹ̀rẹ̀ ni pé ṣé kò jẹ gbèsè tó bá ẹ̀ tí àdìsí yìí sìn àníbi sọ pé ìlú nígbà tí kíni bẹ́ẹ̀ àwọn àdìsí akẹ́tẹ́yìn tí wọ́n bá gbé òkú wa báyìí àníbi ọkọ̀ bẹ̀rẹ̀ pé ṣé kò jẹ gbèsè ó jẹ gbèsè àníbi ẹ kírun sókùn yìí la mi ò ní kírun sí la pé ní sọlú àlá sahibikum akan àdìsí ẹ̀ sẹ́yìn bá àwọn àdìsí ní àwọn sàhábà ìmí náà tàbí sọ pé ya Rasulullah ẹ kí òun Islam á san gbèsè náà àdìsí rẹ̀ sọ pé òun san bẹ́ẹ̀ tí wọ́n àdìsí ní ìsìn àdìsí ní gbogbo ẹni tó bá kú gbèsè rẹ̀ ti padà sọ̀rọ̀ nígbà sàn bọ́lá sẹ́ ti jẹ́mi àwọn àdìsí eléyìn àkìlé Abu Abdurrahman tarkut ẹ̀ ń sùn náà eléyìí ní sọ pé àdéhùn sọ pé òun ó san gbèsè náà. torí tí wọ́n ń ṣẹlẹ̀ ní for example bàtà níbí ní first kìíní Islam níbi ní láti ọ̀dọ́ owó táwọn òun ní kẹ́ wọ́n lọ sí pákámọ́tì táwọn bàbá sàárè náà ó ní kẹ́ wọ́n lọ sí náà bí tí ilẹ̀ ìjọba ìṣẹ̀lẹ̀ ní ẹgbẹ́ nínú àkókò Islam náà wọn là níbi ìṣe ẹgbẹ́ tó tí ó ní bèbè wọ́n ní bèbè sọ́dọ̀ àdásọ sọ̀híbìkùn náà tó ti gbòòrò àfáwà lójọ́ náà àmọ́ wò tí bọ́sí jọ́nà tí mo sọ yìí gan àmọ́ wọ́n wà lójọ́ náà níbẹ̀rẹ̀ Islam kò tí ì sí dúkìá ẹgẹ́ gbàgbé owó tí pọ̀ kò tí ì sí dúkìá àmọ́ gbà tó yá gbà yẹn làlẹ́ yẹn sọ pé tọ̀ ẹ kí n sọ ọmọ ìyá yìí la mo ní kí n sí la àmọ́ gbà tó ti pé dọ́là wọ́n ti ṣẹ́gun wọ́n ti kọ́ńkà orí ọ̀pọ̀lọpọ̀ ìlú sẹ́díkẹ́tì wà bí tí owó ti wà dúkìá ti wà inú bẹ̀tìlmáàlì bẹ̀tìlmáàlì owó ti wà ń bẹ̀ dáadáa tó gbà yẹn ó sì ní olórí náà àbí òun ní pírẹsidẹ́ǹtì náà olólórí òun làáfà olólórí àníbàdàn gbogbo ẹni tó bá jẹ gbèsè tí ò rí gbèsè yẹn tán èmi ò bá tán dúkìá ti wà ń gbà àmúgbà tí ò tí ì sí dúkìá ń gbà ìlànà ìbísọ̀ pẹ́tọ̀ èmi kí òun sì la yóò san gbèsè oṣù kẹrin sí la ní ìsìnbà sẹ́dígẹ́tì bá mi ti jẹ́mi rẹ̀ nìyẹn so ọ̀rọ̀ ò takora wọn so bó ṣe kí èèyàn máa wo àwọn nìṣúṣù nìyẹn àmọ́ kí èèyàn máa mú ọ̀rọ̀ kan kó fi kan lẹ̀ eléyìí ni mo fa bíjà ní ẹ̀sìn ebi àlàyé ta sílẹ̀ kan nù tíra sharu al-arba'in an-nawawiyya nípa asma wa sifat kaka mú ẹ̀rí kan káfẹ́ ẹ̀rí kan lẹ̀ eléyìí ni mo fa kí ni bíjà ní ẹ̀sìn ọlọ́run kó sànù wa. naam asaari sẹ́lẹ̀ kẹfà. عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من حمل من أمتي دينا سيبو أنتو بعد جيبسي إنه الأمة أنتو بعد جيبسي إنه الأمة إنه الأمة ونيه أني الأمة جي أني أمة الدعوة هذا نكني أمة الإجابة ummatu da'awa làwọn tá à ń pè pé kí wọ́n gba islam àwọn kèfèrí tá à ń pè wọ́n pé ẹ wá gba islam ẹ kú òun etí bèbè náà tẹ̀ wá ń bẹ̀ ẹ má mọ̀ kú sórí tẹ̀ wá hàn tẹ̀ ń bẹ lórí ẹ wá gba islam ẹ wá wọnú ọkọ̀ àlùjánnà ẹ wá wọnú ọkọ̀ ọ̀la ẹ kú òun panu tẹ̀ wá ń bẹ̀ wọ́n pa ilé nìkan gbogbo fún ọmọ àná kọ́mọ̀ ni wọ́n o ọmọ àná ìjọ àná kọ́mọ̀ gbogbo wọn yẹ́yẹ́ àti mùsùlùmí àti kèfèrí ìjọ àná kọ́mọ̀ gbogbo wa. àmọ́ òun lè à ń pè wọ́n kí wọ́n gba ìsìlámù ní ìtì gba ìsìlámù náà bẹ́ẹ̀ ummatul ijaba àwọn sọ̀rọ̀ ti gba ìsìlámù náà sẹ́dígẹ́dì wọ́n ti jẹ́ pé al'umma wọn wá mi láàrin pé man hamala min ummati daynan èwo nínú méjèèjì ummatul ijaba àbí ummatul da'wa ummatul ijaba sẹ́dígẹ́dì wà bí ẹni tó bá gbé gbèsè lọ́rùn inú ìjọ mi thumma jahada fi qada'ihi lẹ́nu ó wá gbìyànjú gbogbo ẹ̀fọ́kẹ̀ ló ṣe láti pé kó rí gbèsè yẹn san
gbogbo ìjẹ tó lè rí tó gbogbo ìgbìyànjú rẹ̀ lórí pé kíni kó lè rí gbèsè náà sani famata ó wá sàláìsì wàlàmíyàpè kò wá rí gbèsè náà san fa ana waliyuhu yàtàlá ta nínú àwọn olórí tá à ń jẹ tí ń jẹ láti gbà tánà ti sàláìsì yàtọ̀ sáwọn Abubakar yàtọ̀ sí Umar yàtọ̀ sí Uthman yàtọ̀ sí Ali èmi làwọn lọ́ba tán láwọn jẹ táwọn ìjọba kílókọ̀ rẹ̀ ta nínú wọn tó ṣe tó gbégbèsè yìí ẹni lẹ́yìn kẹ́tù sanwó lẹ̀ tí ó sìnkú sí subhanallah ọlọ́run sànù wa láti gbà yẹn àti rẹ̀ tó ṣe iṣẹ́ yìí kò tí ì ṣẹlẹ̀ tó practicalize kiri tó ṣe níṣẹ́ gbọ́n tó bá kú tó jẹ gbèsè má bàa san gbèsè náà àbárí kan náà àwọn lọ́balọ́ba tó ṣe bẹ́ẹ̀ ni tá a tẹ́mi ò tí ì mà dé ní mà tọ́ wàláhùn wàlẹ̀ kí làwọn náà kọ́ wa ò ní pé gbèsè aburú kan ni o jíjẹ gbèsè kọ́ la burú kò sí láì sí kéèyàn jẹ gbèsè kì í sàlébù ni àlébi jẹ gbèsè kò dẹ̀ rí gbèsè yẹn sàn kó tó fi sàláìsì àdéhùn bẹ̀rẹ̀ omdot làkà ọ̀dọ́ tó ti lọ jẹ gbèsè ńgá ọ̀dọ́ Yehudi kì í ṣe mùsùlùmí ó lọ gba oúnjẹ tútù tí ó gbẹlọ fáwọn ìyáàlì nílé ó wá fi aṣọ ogun ó fi dúró àdéhùn aṣọ ogun bíi bullet proof àbí ló fi dúró amọ àbí ló fi dúró ànábì wàá rí owó yẹn san fún tálíbi sàláìsì sàlọ́láìsì ó sọ̀rọ̀ kájẹ gbèsè kéṣe kí ni kí sàlébù ni bàtà níbi sàláìsì làwọn sàhábà lọ sanwó yẹn wá gbà á. Naam. Bẹ́ẹ̀ni yóò wọnú ṣubú wa. Bọ̀wọ̀n apáṣá náà adíṣẹ́ mu wáyé mọ́àlámì náà mu wáyé mọ́àlámì náà tún àlùwà. Wọ́n sọ fún ó ní ayé àkàwọn náà lọ́kọ̀ àgbẹ̀rẹ̀ ìwé kúrò àwọn àwọn ìlú yìí. Ó ní sọ́dọ̀ tọ̀ ha kọ́ ní kọ́ ha wá àlùdáná àlẹ́ ìkẹlẹ̀ kúrò àná. Litashkọ. Wọ́n ní wọ́n sọ kúrò àǹkalẹ̀ fún láti dìgẹ̀ láti tòṣì. Wọ́n wá nílò kí ló wá dé. Láti di sórí ibú. Láti di sórí ibú ẹ̀mí kí ló wá dé ní Ànábì sọ̀rọ̀ sílẹ̀ tó wá ní kí ló wá fi ṣẹ̀fẹ̀ tó dé wípé ìgbà tó wá tó fẹ́ kú wọ́n jẹ gbèsè ó tún wá ní ìṣẹ̀lẹ̀ ọ̀dọ̀ yẹ̀wò ni ó ní tó mú kíní yẹn wá. kátẹ máa ń wọnú kátẹ kámájà ibi kuran nàbìlì kámájà dùnú kuran náà ọlọ́run dọ́ mi nìyẹn ní ìdá tó jẹ́ sí pé tàbí ọlọ́run kádàrà á ní kọ̀dọ̀ ọ̀láyé dìní sẹ̀rí á ní kọ̀dọ̀ ọ̀láyé kàwọn oníkàdẹ̀ ni ọlọ́ni wàlá nàbọ̀lù ànákò bí ṣẹ́yìn mínà kàwọ́ wàlùjọ́ kí ló bẹ̀rẹ̀ tàlọ́lọ́rùn ní ìdílé dánwò inú àdánwò tọ́lọ̀ fi kàn nẹ́bí inú tẹ́sì tọ́lọ̀ ti fún wọ́n gbógùtì bẹ́ẹ̀ ni àdẹ́kọ̀ kí ló ti bẹ̀rẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ bí àbí ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ ọlọ́ni a ó máa dán yín wò pẹ̀lú kankan min al-khawf wal-ju' wa naqs min al-amwal wal-anfus wat-thamarat ilé ìṣẹ̀lẹ̀ káyọ̀ bí àbí ìṣẹ̀lẹ̀ sí àyè bìí jọ́ mẹ́ta gbàgbé tó ní jẹun jọ́ mẹ́ta gbàgbé tó ní jẹun làtọ́ ní gbọdọ̀ àti sọ pé wàsádà pé wàsádà àṣàhù wàsádà min sagabin àṣàhù wàtàwà tààtà ìjàràtì kashhan mutrafa al-adami ike anabi sallam sadda min sagabin àṣàhù ó so nǹkan nù rẹ̀ ó di min sagabin nítorí ebi
wàtọ́wà ó dẹ̀ tó ká ìhà rẹ̀ ìhàwó yẹn mutrafal adami èyí tó kún fún ìdẹ̀ra níbo ni tahtal hijara lábẹ́ òkúta ara nítorí wọn tó sọ wọn fi déyàn wò lílé ara àdáwò tó wọn fi dé kò sẹ́ni tó lè dáwò kò sí àníbi ọ̀rọ̀ bá náà lọ́tọ́lọ́ bò tẹ́sí ẹ̀rí mi àárẹ̀ lọ́wọ́ fi kàn àníbi àyù kí ló kò ń di àárẹ̀ àbúkọ́ ni tó sì àárẹ̀ tó lágbára wọ́n ní àárẹ̀ lágbára tó gbára sí yọ̀ ìdè wàlá nabluwannakum bishay'in min al-khawfi wal-ju'i wan-naqsi min al-amwali wal-anfus wath-thamarat wọ́n ní àníbi àyù bọ̀ wọn rẹ̀ ń dédé nọ́ọ̀sì àbí ọkọ̀ ó sáré gidi gan nígbà ara ìdánwò ni ebi ara rẹ̀ ni kó wọ́n mọ́ wà lọ́wọ́ nígbà ní ara rẹ̀ ni sọ ara tẹ́sí náà fún mọ̀fí ṣe dán àwọn òdílé sẹ́dígẹ́dì báyìí sọ̀rọ̀ tí wọ́n kò lẹ́rìí inú eléyìí kọ̀dọ̀ wò láì ní kò ní kẹ̀dẹ̀rì adẹ̀mí kọ̀dọ̀ wò láì dì ní sẹ́rì gbogbo ẹ̀kọ́rá ní sọ̀rọ̀ parí èyí ń sọ̀rọ̀ àwọn àyà tí mo wáyé ní ti ń sọ̀rọ̀ nípa kíni kọ̀dọ̀ wò láì kò ní kẹ̀dẹ̀rì bẹ́ẹ̀ kọ̀dọ̀ wò láì dì ní sẹ́rì ọlọ́bù sọ kọ̀rán kalẹ̀ kálẹ̀ bìbí sí dọ̀mọ̀ náà ẹgẹ́ bí wà ní sọ kọ̀rán kalẹ̀ fún ọ nítorí kó lè bá fi sórí ibú wà dọ̀mọ̀ náà rárá àmì yóò túmọ̀ sí pé bóyá ọlọ́bù ò ní tẹ́sì ní ti kíni kò ní kẹ̀dẹ̀rì kò jù bá lọ ọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀wọ̀n ní kuran lálẹ́ yìí rẹ̀ tó bá gbọ́ àdìsí ẹjẹ́ ní kuran náà tẹ́ bá mọ píkì kuran náà bá bẹ kádàrà yìí kọ̀ bọ́ sí fún wọn. bọ̀dọ̀kọ̀ tí báyìí ọ̀rọ̀ mọ̀ ń bọ́ àbọ̀ náà. ayé kéésà lébu ni gbèsè sàlébù sẹ́dígẹ́ tí báyìí àmọ́ kí ni àlébù kò jẹ́ kó mọ̀ fẹ́ san gbèsè làlébù láti ká àdìsí kan sẹ́yìn yìí pé gbogbo ẹni tó bá jẹ gbèsè wọn ò mọ jẹ níyà nínú sáré ń ká nìyẹn ẹni tí ò láni àti san gbèsè náà ó jẹ gbèsè kò dẹ̀ láni àti san gbèsè náà àwọn tó jẹ gbèsè wá bá pé owó wa tó bá lọ́lẹ̀ wá táàmù tí wọ́n wá yẹn owó wà lọ́wọ́ rẹ̀ ọ̀la ẹ̀ tó wá ọ̀la ẹ̀ kò sówó lọ́wọ́ owó sì wà lọ́wọ́ rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò mọ jẹ kéré kan ìyanu sáré kọ́nà kó sọ wa bẹ́ẹ̀ ok ẹ kára nìkan gbogbo ó ti wá wa sọ àdìsẹ so ó bẹ̀rẹ̀ pẹ̀lú tó bá láníyàn àti san gbèsè àmọ́ tọ́lọ̀ bò wá kádàrà pé yóò rí san àníbìdí àná wọlé yìí báyìí láti pé mọ̀ọ́kọ́ kò ní jẹ́yà tẹ́jẹ́ ìwádìí kò sínú àwọn tí ó jẹ́yà kárí inṣàlá àdìsẹ lè akhrajahu Ahmad wa isnaduhu sahih ala sharti shaykhayn wa qala al-Mundhiri náà Mundhiri sọ pé rawahu Ahmad náà Muhammad gbàdí sí wa isnad jayyid والإسناد هو جيد وأبو يعلى بين أبو يعلى والطبراني في الأوسط إنه أوسط عمنا البوابين ونحو في ونحوه أتين تجروا هذه باي في المجمع إلا أنه قال سبحانه وتعالى ورجال أحمد رجال الصحيح رجال أحمد هو رجال تو الصحيح سوى كاروش إمام الشوكاني سالي àbí sọ̀rọ̀ rẹ̀ ni Imam Shawkani sọ pé àdìsí ni aziz sẹ́dígẹ́ bí àbí so al-muhim àdìsí ni tó fẹsẹ̀ múlẹ̀ insha Allah kò sí lè fi inú àdìsí náà so ilé ní parí ọ̀rọ̀ nípa téèyàn bá ti kú gbára báyìí pé èmi bọ́lá rẹ̀ yẹn báyìí ìtì ń jí ọ̀rẹ́ lórí àwọn tí máa ń bẹ pẹ̀lú rẹ̀ làwọn eléyìí àti sàlàyé tó pọ̀ sẹ́yìn gbèsè lè ní parí rẹ̀ mo rò pé tí báyìí. والله أعلم ustaz fẹ́ pé ìrún báyìí tó bá tó nǹkan kankan béèrè tàbá fẹ́ béèrè sáárì ẹni tó ní béèrè ìbéèrè فيما درسنا kò sí béèrè خارج الموضوع نعم to kana je ma
ó fi sọ fún wọn pé tó bá ti débẹ̀ báwọn á lè dábò wọn tó kẹ́kẹ́ o. àwọn méjì tán kẹ́ ṣe kí ni kí wọ́n yọ kàkà. bàbá wọn ní kí wọ́n yọ kàkà yẹn kí wọ́n kí wọ́n bẹ̀ kẹ́tí wọn abẹ́ sọ́nà àdìgbò náà ní oníkẹ́lẹ́mọ̀ tó wà bẹ́ẹ̀ tí ò fẹ́ yé mi dáadáa. náà kí ni kẹ́lẹ́mọ̀ ni. pé ìdá ọ̀rọ̀ ìdá sọ́mádì yọ kàkà yẹn sọ́mádì àgbà báwọn yọ kàkà. wọ́n ní àlebi ọ̀sán pé kó mi nà mọ́ àlè mi pé kó yọ látara dúkìá wọn. wọ́n ní wọ̀tẹ̀wọ́ kọ kẹrọ́ọ̀tì máa mọ́ àlè náà. ó ní wọ̀tẹ̀wọ́ kọ kẹrọ́ọ̀tì máa mọ́ àlè náà. wọ́tẹ́kì. wọ́tẹ́kì àbí ẹ kọ́ntínú. ṣé kẹ́lẹ́ mẹ́rin ẹ̀ jẹ́ ti ìtumọ̀ rẹ̀ wọ́n ní pé sọ́ra fún àwọn dúkìá àwọn dúkìá wọn ńláńlá àwọn dúkìá wọn ẹgẹ́ sọ́ra fún sọ́mọ́tà ti yọ dédé zaka yẹn tó sọ́ra fún dúkìá wọn yòókù sọ́ra gẹ́gẹ́ bábí mọ́tà ta kòrò bọ́ sínú àwọn dúkìá wọn yòókù hákì ta kàn ní ti Islam gẹ́gẹ́ láti yọ yẹn tó wá sọ́ra rẹ kúrò níbi àwọn dúkìá wọn ńláńlá yòókù eléyìí nìtumọ̀ rẹ̀ bẹ̀tẹ̀ àdìsí yẹn ìbẹ̀rẹ̀ rẹ̀ gẹ́gẹ́ ni pé máa rọ̀rọ̀ sọ́dọ̀ àwọn ahli kitab fartakun awwala ma tad'uhum ilayhi ay wahidullah fa inhum ata'uka lidhalik fa'allimhum anna Allah iftarada alayhim 5 salawat fi kulli yawmin wa layla fa inhum ata'uka lidhalik fa'allimhum anna Allah iftarada alayhim zakat tu'khadhu min aghniyaihim wa turaddu ila fuqara'ihim tẹ́gẹ́dẹ́ har ti dé parí àdìsí náà wallahu a'lam so bẹ́ẹ̀ tí a ń yẹ pé sọ́ra kúrò níbi kíni àwọn dúkìá wọn níláńlá sọ́ra kúrò bẹ́ẹ̀ déédéé ta bùkátà náà ní a ti gbà lọ́wọ́ tó yókù kò sí tó kọ́ pẹ̀lú ẹ̀ mọ́ o gbọ́dọ̀ jẹ́ dúkìá wọn anyhow gbọ́dọ̀ kó ti rẹ̀ wallahu a'lam. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وإياكم